Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí ní lóko lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni mo tún ti padà dé. Wọ́n ní bàbá dájọ́ ọjọ́ apé, bàbá dá oṣù àkò. Ọlọ́run má jẹ́ ká dájọ́ burúkú síwájú. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ ṣàmì àdúrà. Ẹ̀yin lólùfẹ́ Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi àti ọ̀gá principal ilé ìwé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wọn, àwa olólùfẹ́ wọn, gbogbo wa náà ni olólùfẹ́ wọn. Èní ni ọjọ́ tí wọ́n tún ní kí wọ́n tún fi ojú ba ilé ẹjọ́ ní Ìyágànkù ní ìlú Ìbàdàn. Adúpẹ́ pé èrò ọ̀tá kò ṣẹ mọ́ wọn lára. Adúpẹ́ pé gbogbo bí ọ̀tá ṣe rò, gbogbo bí ọ̀tá ṣe fẹ́ kó já sí, ọba mi Èdùmàrè kò jẹ́ kó já síbẹ̀. Wọ́n kú ti sọ wọ́n ní olóore kùkú ní kú sípò kà. Bẹ́ẹ̀ ni, so wọ́n fi ojú ba ilé ẹjọ́ lénìí. Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi àti ọ̀gá principal ilé ìwé tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, wọ́n fi ojú ba ilé ẹjọ́ lénìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èní ọjọ́ Tuesday, òun náà ni ọjọ́ tí wọ́n ní kí wọ́n tún fi ojú ba ilé ẹjọ́. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ìròyìn fi tó wa létí wípé adájọ́ ò fi taratara tí ì dá ẹjọ́ kankan lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Tí ẹ ò bá gbàgbé, ilé ẹjọ́ kan ló kọ́kọ́ ní kán tì wọ́n mọ́lé. So ilé ẹjọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ hand over fún ilé ẹjọ́ gíga ni. Wọ́n ní àti wípé wọn ò tí ì ka ẹ̀sùn àwọn tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn yìí. Wọ́n ní ilé ẹjọ́ ò tí ì ka ẹ̀sùn wọn sí wọn lẹ́sẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa ní etí lénìí. Nǹkan tí ilé ẹjọ́ fi ìdí ẹ̀ múlẹ̀ ni wípé àwọn fẹ́ wò bóyá àwọn tí wọ́n ṣe onídùúró fún Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi àti ọ̀gá principal ilé ìwé tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, wọ́n ní wọ́n fẹ́ wò bóyá àwọn tí wọ́n ṣe onídùúró fún wọn, wọ́n sì rẹ́dì, wọ́n sì dúró takuntakun. Tí ẹ ò bá gbàgbé, òfin tí wọ́n especially Alhaji Hamzat Oríyọmí, òfin tí wọ́n fi dè wọ́n, ó dàbí ẹni wípé wọ́n mọ́nítọ̀ wọn, wọ́n ń ṣọ́ wọn lọ́wọ́, wọ́n ń ṣọ́ wọn lẹ́sẹ̀. Ara òfin tó fi dè Alhaji Hamzat Oríyọmí òun ni pé ó gbọ́dọ̀ mú onídùúró méjì wá tó dẹ̀ rẹ́dì láti san mílíọ̀nù 10 tí Alhaji Hamzat Oríyọmí bá sá lọ. Ẹ má gbàgbé, àwọn onídùúró tá à ń sọ yìí, wọ́n gba ìwé ìrìnnà wọn. Wọ́n gba ìwé ìrìnnà Alhaji Hamzat Oríyọmí náà. Alhaji Hamzat ò ń ṣe ẹni tí ó lè sá lọ. Níbo ni Alhaji Hamzat Oríyọmí fẹ́ sá lọ? But gbogbo èrò ọkàn wọn náà ni pé bóyá Alhaji Hamzat Oríyọmí máa sá lọ. Bóyá ká wò pé bóyá bó ṣe wà nínú òfin nìyẹn. Ẹ jẹ́ ká gbà pé bóyá bó ṣe wà nínú òfin òun nìyẹn, because tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ó yẹ kán mọ̀ wípé Alhaji Hamzat Oríyọmí ọ̀kan gbòógì ni ní ilẹ̀ Yorùbá. Níbo ló fẹ́ sá lọ? Kò lè sá lọ. Àti pé ńgbà tí kò ń ṣe pé bóyá àwọn ni wọ́n mọ̀ mú gbóngbó tán bẹ̀rẹ̀ sí ní là mọ́ àwọn ọmọ lórí. Oore ni wọ́n fẹ́ ṣe. Oore náà ló sún wọn débi tí wọ́n dé yìí. Olórí òde ní kú sípò kà lágbára Èdùmàrè. So ara àwọn condition tí wọ́n fún wọn, ọ̀kan nínú ẹ̀ nìyẹn. Èkejì, wọ́n ní Alhaji Hamzat Oríyọmí wọn ò gbọ́dọ̀ fi Ìbàdàn sílẹ̀. Anytime tí wọ́n bá fẹ́ nídìí wọn, wọ́n gbọ́dọ̀ yọjú lásìkò. Condition lẹ́ẹ̀kẹta, wọ́n ní gbogbo nǹkan tí ojú Alhaji Hamzat Oríyọmí tó bá rí ní Agodi níwọ̀nba àgbà tó fi wà ń bẹ̀, wọ́n ní kò gbọ́dọ̀ dé ìta sọ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mọ́nítọ̀. Ó dàbẹ̀ ní pé Queen Naomi ò ní problem púpọ̀, ọ̀gá principal ò ní problem púpọ̀. Alhaji Hamzat Oríyọmí nìkan ló fún wọn ní consign pé ẹni yìí tó bá fi lè lọ tú pẹ́rẹpẹ́rẹ nǹkan tó rí nínú Agodi sílẹ̀, nǹkan lè bàjẹ́ o. Wọ́n mọ̀ fún wọn ní kíní yẹn pé wọn ò gbọ́dọ̀ sọ síta. Inú wa dẹ̀ dùn, ara wa dẹ̀ yá, ọkàn wa dẹ̀ balẹ̀ pé Alhaji Hamzat Oríyọmí, Ọlọ́run fún wọn ṣe. Àwọn náà kọ́, Ọlọ́run ni. Ọlọ́run fún wọn ṣe. Wọ́n pa gbogbo àwọn òfin yẹn mọ́. Títí wọ́n fi padà sí ilé ẹjọ́ lénìí, wọn tún tí ì rí òfin míì kà sí wọn lẹ́sẹ̀.
wọ́n pa òfin yẹn mọ́. So adájọ́ wá ní since tí àwọn onídùúró wọn tí wọ́n ṣì rẹ́dì láti dúró, tí wọ́n dẹ̀ ṣì rẹ́dì láti back wọn up gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn ṣe ìlérí fún ilé ẹjọ́ pé gbogbo ìgbàkígbà tí wọ́n bá fẹ́ rí Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi àti ọ̀gá principal wọ́n máa mú wọn wá, àwọn sì wà lórí ìpinnu wọn. Ó jẹ́ kí ilé ẹjọ́ tẹ̀síwájú lórí ẹjọ́ pé ok tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn tún sún ìgbẹ́jọ́ sí March 10 tí mi ò bá ṣe mistake, March 10. So March 10 ni wọ́n tún fi ìgbẹ́jọ́ wọn sí báyìí. Bóyá ìgbà yẹn ni wọ́n máa wá ka ẹ̀sùn wọn sí wọn lẹ́sẹ̀. But bí mo ṣe ń wò yìí ó dàbẹ̀ ni pé ilé ẹjọ́ gíga òun ni wọ́n máa resume sí ní March 10. Mo ṣe ń wò ní o because tí ilé ẹjọ́ kékeré tí wọ́n kọ́ gbé wọn lọ ní Yàgọ́kù tí ò bá tí ì kó gbogbo fáìlì wọn lọ sí ilé ẹjọ́ gíga kò tí ì sí nǹkan tó fẹ́ lọ ṣe ní ilé ẹjọ́ gíga. Ilé ẹjọ́ kékeré náà ni wọ́n tún ṣe máa tún resume sí ní 13. But bí mo ṣe ń wò ó ṣeé ṣe kí gbogbo fáìlì wọn kó dé ilé ẹjọ́ gíga kó tó di on the 13. Ó dàbẹ̀ pé ibẹ̀ ni wọ́n ti máa wá ka ẹ̀sùn sí wọn lẹ́sẹ̀. Bóyá gbà yẹn ni ìgbẹ́jọ́ ṣe máa wá bẹ̀rẹ̀ ní pẹrẹu. But gbogbo ẹ̀ èmi sáà nígbàgbọ́ níwájú Ọlọ́run wípé kò sí ohun tó ṣòro ṣe níwájú Ọlọ́run. Olóòótọ́ ò ní kú sípò kà. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní àwọn olólùfẹ́ Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi tí wọn ò mọ ibi tí ọ̀rọ̀ gbé dé báyìí sìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ò tiẹ̀ mọ̀ wípé èní gan ni ìgbẹ́jọ́ wọn. So òun la ṣe gbọ́dọ̀ update ẹ̀ gbogbo etí tó gbọ́ àlọ́ kó tún lè gbọ́ àbọ̀ kó tún lè mọ ìjọ wo tún ni ìgbẹ́jọ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Eleele Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Yà kò jẹ́ bí a ṣe rí gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi látàrí ilé ẹjọ́ tí wọ́n lọ ní èní. Ẹ jẹ́ ká dúpẹ́ pé ó lọ bó ṣe yẹ kó lọ, ó dẹ̀ lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀, kò sí another counterfeit, kò sí another wàhálà. Ọlọ́run sì ń gba gbogbo ògo. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ fọkàn balẹ̀. Àdúrà nìkan náà ni èmi mọ̀ wípé ó lè ṣe ọ̀rọ̀ yìí, kò sí nǹkan míì tó ju àdúrà lọ torí níbi tí ọ̀rọ̀ yìí gbédè yìí àdúrà náà ni ká máa gbà fún un. Tọ́tí ẹ̀ ti lè gbà kí wọ́n gba béèlì wọn kọ́ máa tilé wá jẹ́jọ́ gbogbo ìtókù ó ti kéré. Mo mọ̀ pé Ọlọ́run tó bẹ̀rẹ̀ òun náà ló máa parí ẹ̀. ṣé bọ́lọ́run ọba rínúróde olùmọ̀ràn kan ó kúkú rọ́kàn wọn ó rí i pé oore ni wọ́n fẹ́ ṣe wọ́n dẹ̀ ní olóore kan kò ní kú sípò kà. Ọlọ́run á yọ wọ́n. Ọlọ́run tó yọ Yusufu nínú kànga òun náà ló yọ Daniel nínú ihò kìnìún. Ọlọ́run ọba náà tí ì kó lórí tẹ akúkú yọ wọ́n. Èmi ní ìgbàgbọ́ ẹ̀. Ẹ lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi àti ọ̀gá principal iléèwé tí ìṣẹ̀lẹ̀ láabi yìí ti ṣẹlẹ̀. A ò ní rírú ẹ̀ mọ́ lágbára Èdùmàrè. Gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ọmọ wọn Olúwa ò bá wa bu òróró ìtùnú sí wọn nínú, bá wa fi ọ̀pọ̀ rọ́pò fún wọn. Ìwọ lọba tó máa ń pẹ̀tù sí ẹni tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ sí. Irú àwa a lè ọ̀rọ̀ kí ni a fẹ́ sọ ọ ní ìpẹ́ kí la fẹ́ ṣe fẹ́ni tí kòkò pààyẹ́ ẹ̀jẹ̀. Ṣé ìpẹ́ má bínú ni àbí ìpẹ́ gbà bẹ́ẹ̀? Ọlọ́run nìkan ṣo ló lè ṣe ìpẹ́, ló lè bu òróró ìtùnú sírò àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á bá a bu òróró ìtùnú sínú agboolé ẹnì kọ̀ọ̀kan ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Àtúwà gbàládùra pé irú òtún ní ṣẹlẹ̀ mọ́ lágbára Èdùmàrè kí Olúwa bá a dáwọ́ ọbí dúró nílùú Ìbàdàn, kó bá a dáwọ́ ọbí dúró ní gbogbo ìlú Nàìjíríà pátápátá lápapọ̀. Gbogbo ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní àkókò yẹn kó Olúwa bá a dáwọ́ ọbí dúró. Mo dẹ̀ gbà pé Olúwa gbàdúrà torí pé kí ni elétí gbóhùn gbàròyè òun lọ bá mi Èdùmàrè á gbàdúrà wa. Ẹ ṣé gan-an lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Eleele Global TV. Tí n bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi mi ò ní hesitate láti wá mú fún yín. But as at now wọ́n ti sún ìgbẹ́jọ́ sí on the 10 March next month. Ire o.